ẹni mo san dowry ẹ̀ ṣe bówó mi ló gbé ńgbà tí mo rí pọ́kùnrin gidi ni tí mo ti lélẹ̀ ńgbà tí mo ti lọ sílùú mi tí mo ti lé sílẹ̀ tó ti sọ fún mi wípé owó wà ń bẹ̀ ọmọ wà ń bẹ̀ ó tún kó estate dání mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ ra Mr. Lawal wọ́n dẹ̀ ní mú 10,000 naira wọ́n ní mú 100,000 naira wá mo dẹ̀ kó 10 billion lẹ̀ mi ò dẹ̀ pàdánù owó tí mo kó sílẹ̀ tóbìnrin gidi bá pàdé ọkùnrin gidi owó gidi lẹ̀ kó ra wàá jèrè ẹ̀ imagine tí mi ò bá kówó lè ra Mr. Lawal kéèyàn tó lè ra ọkùnrin ní 10 billion naira Ìyábọ̀ ọjọ́ tó o ti dáyé ṣé o ṣiṣẹ́ 10,000 naira rí ńgbà tí mo dẹ̀ ra ní 10 billion naira láàrin oṣù kan ó dẹ̀ yẹn wọ́ bọ́n ṣe sọ nílùú mi ìgbà tó dáfá nílùú mi because gọ́vnà wà lọ́wọ́ mi sẹ́nìtì wà lọ́wọ́ mi kò sọ́kùnrin tí ò sí lọ́wọ́ mi àdóra wa o bọ̀tájọ́ wà ní gógó wọ́n ní padà sọ́dọ̀ èlé màmá ẹ̀ ti ní kó o fẹ́ èlé màmá ẹ̀ tó ní kó o fẹ́ èlé mọ̀ nǹkan tó ń sọ màmá ẹ̀ mọ̀ tó ń sọ. You don't understand? Mo dé lọ sọ́dọ̀ àwọn family Mr. Lawal èèlò 100,000 pẹ̀ ọkùnrin tó sọ pé ó máa yọ owó ó máa yọ ọmọ ó máa yọ estate mo dẹ̀ kó 10 billion naira ni ó dẹ̀ yín wọ́ àárín oṣù kan mo ti rówó mi padà orí èrè ni mo wà orí géènì ni mo sì wà báyìí kọ́ ló ń fún wa lẹ́mìí gígùn tí màá fi jẹ géènì mi pẹ́. You don't understand? So I am saying this to ẹ̀yin obìnrin tí Ọlọ́run ti gbéga tẹ́ ẹ̀ dẹ̀ mọ ọkùnrin tó lóyà sí yín irú ọkùnrin tí Ìyábọ̀ Òjó ń wá kọ́ ni Lizzy Anjorin máa fẹ́ o èmi ò wá ànóde maliam ẹ̀rí bí bendy roller waist ṣe fi Ìyábọ̀ Òjó ṣẹ̀sìn lọ́dọ̀ Daddy Freeze ó ní àkàlẹ́fà malia ẹ̀rí bí honourable tó fẹ́ kú sí lọ́rùn honourable bọ́dà tó wà l'Abuja Mr. G tí Ìyábọ̀ Òjó ti parọ́ fún wa lọ́dọ̀ Gistlover ó ti àbí ẹ̀ka sórí yẹn gbà lọ́dọ̀ Gistlover ṣé wò ká ó ló ti ra diamond ring fóun ó ti ra àbálọ àbábọ̀ nǹkan tá à ń gbọ́ ni pé dino mi tún ní fún ẹ lóbẹ̀ mi sorry mo dárúkọ yín bọ̀dà mi ẹ má pè sorry. tó ẹ̀yin èèyàn ti gbọ́ àwọn ìròyìn tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yẹn ti gbọ́ bí ó ṣe sọ wípé òun lọ ra ọkọ òun lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ látàrí bí ó ṣe ń tráì láti drag Ìyábọ̀ Òjó ẹ ti gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. I'm sorry bọ̀dá mi ẹ má bínú Mr. D ní tún fún ẹ lóbò mi mọ́ kí ló mú Mr. D ìyá dànù kí ló mú bendy roller waist tó fi sọ pé àkànọ́và malia torí òkú Mohbad ló di ọwọ́ bendy.